Ẹ káalẹ́ ẹ káàsán gbogbo ọmọ Yorùbá ní tilé tòko àgàwátà lẹ́yìn odi gbogbo ala máa kúrò kó délé pẹ̀lú ògo Ọlọ́run sílẹ̀ Yorùbá. Mo dẹ̀ fẹ́ kí bàbá wa Sunday Igboho pọ́n kú ọjọ́ bí èní ẹ̀mí wọn ṣe púpọ̀ tọmọtọmọ tayátayá pẹ̀lú àlàáfíà tó péye pẹ̀lú ògo Ọlọ́run. Iṣẹ́ tó lóun gbé fún wọn yẹn Ọlọ́run máa wò wọ́n sọ mí ò ní bẹ̀rù pé nǹkan máa ṣe bàbá yẹn bẹ́ẹ̀ yẹn. Gbogbo àwọn tó wọ́n dẹ̀ àì máa sọ̀rọ̀ débẹ̀ ní kọ̀ọ̀kan mo ti sọ wọn kan tẹ́lẹ̀ rí bá àì máa sọ̀rọ̀ débẹ̀ bọ̀ àkíyèsí kan mo fẹ́ kẹ́ tèmi ń lọ mo fẹ́ ká fi gbogbo ara sùn. Ṣé rí ẹni tí ó ń dílé Yorùbá lọ́wọ́ jù tá a fura sí green snake under the green grass tílẹ̀ Yorùbá ní tí a mọ̀ tá a fura sí òun ni Wasiu Ayinde. Òun ni Wasiu Ayinde green snake under the green grass problem tí àwọn youth tó wà nílẹ̀ Yorùbá ní nìyẹn kò ń ṣàwọn táwọn diaspora a lè jọ gbága táwọn diaspora kó kàn bọ́ ìṣe wa ṣé gẹ́gẹ́ sí bọ̀ nílé yẹn Wasiu Ayinde ní problem ilẹ̀ Yorùbá grassroots problem táwọn youth ilẹ̀ Yorùbá ní Wasiu Ayinde wà nù wọn òun gangan ní problem tó ń terrorize wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé rí Tinubu ńgbà tó dé kó tó rí pé ó di governor kó tó rí pé tó wọ senate kó tó di governor ẹ̀ pé ó ní drug ní òun láti US gbogbo àmọ́ ní drug yẹn ni Wasiu mọ̀ ibi tó ti jẹ́ tètè jáde nìyẹn àmọ́ ní drug ló gbé jáde. So ńgbà tí Tinubu máa fi lọ́lé tó fẹ́ wọ politics wọ́n deport ẹ̀ tó sá tó fẹ́ bọ́ Wasiu wà náà àwọn orin iṣẹ́ tó kọ́kọ́ lò. Wasiu ló connect ẹ̀ mọ́ MC Olúọmọ mo kàn fẹ́ kẹ́ ro 2+2 dáadáa kẹ́ wo distance Bọ́lá Ahmed Tinubu sí MC Olúọmọ ẹ rí pé ìgbà mi ẹ máa rò pé wọ́n lè pàdé láéláé ni but intermediary máa wọn ni Wasiu Ayinde òun ni connection máa wọn yẹn tó fi ṣẹlẹ̀ because it máa wọn nìyẹn òun náà ń lò any bad job tí Tinubu bá fẹ́ ṣe Wasiu ló ń lò tí Wasiu bá fẹ́ ṣe bad job ẹ̀ àwọn MC Olúọmọ ló máa lò òun ló ń control wọn. Ṣé dẹ̀ rí ngbà mí tí hitman ngbà mí bá hit dáadáa ẹni tó rán ṣe pa jẹ́ wo hitman tó lò yẹn òun náà ṣe mọ́ra wọn òun ni MC ṣe mọ́ Tinubu bó ṣe rí nìyẹn kankos kan náà mo dẹ̀ fẹ́ sọ kinní kan ni pé ṣé rí àṣírí Tinubu tó pọ̀ ó ti hit jù ó wà lọ́wọ́ Wasiu ń control Tinubu gan nìkan tí Tinubu gan lè sọ tí Wasiu bá ní kò ní ṣẹlẹ̀ ẹni ibi tí ò ti ní ṣẹlẹ̀ ni pé tó bá jẹ́ pé òun ló fẹ́ fa àwọn boys ẹ̀ síbì kan tí Wasiu bá ní pé àwọn boys ló máa wà ń bẹ̀ àwọn boys ẹ̀ ló máa wà ń bẹ̀ because Tinubu mọ̀ pé nǹkan tó ń bá fẹ́ kóun fi lè débi president òun rí Wasiu lò Wasiu dẹ̀ láwọn boys ẹ̀ tó ń bá lò tó ń ṣiṣẹ́ tó ń parí iṣẹ́ yẹn fún tẹ́ bá wò the same thing tó wà nínú tó ṣe nígbà àwọn Fuji nínú Fuji nìyẹn go and look very well tẹ́ bá rí pé ọmọ Barrister kan sọ gbà kan tó ní bàbá wọn gbé nígbà tó ẹni tó mọ̀ tó rẹ̀ tó gbé wá sọ́dọ̀ tó lọ ń sùn sọ́dọ̀ Wasiu tẹ́ gbé ń fún lóbìnrin ṣe everything Wasiu ó ti tójú bọ̀bọ̀ kú bọ̀ wọn pàrọ̀ agbára kan wà lọ́wọ́ ẹ̀ àwọn ọba mi ò lè fèsì Wasiu ń fi baálẹ̀ jẹ ó ń fi senate jẹ ó ń fi rep jẹ ó ń fi local government chairman jẹ Wasiu ń fi jẹ tó bá ní kó wọlé ni Wasiu kàn play under the mask ni òun gangan léegun tó ń jẹ inú jean tó ń dalẹ̀ Yorùbá rú àì fura bọ́tẹ́ yìí máa rí tó bá yà Wasiu Ayinde yìí I'm telling you the truth àwọn ọmọ Lollywood tẹ́ ń rí yẹn ibi tó bá ayé wọn jẹ́ dé tí mi bá sọ̀rọ̀ Wasiu lẹ́yìn fún yín èrò abáyìn àwọn ilé wọn bẹ̀rù ẹbí nǹkan mi gan Wasiu Ayinde tẹ́lẹ̀ àwọn èèyàn bẹ̀rù ẹ̀ àwọn bá mi àti baálẹ̀ mi wọ́n bẹ̀rù ẹbí nǹkan mi gómìnà gan bẹ̀rù ẹ̀ mi ní tán yìí tẹ́ bá wo tí Wasiu bá ní ẹ̀ ní kọrin ní Èkó yẹn ẹ̀ ní kọrin nǹkan tó ṣe fún ọ láàsì ni
ò ní kọrin ṣé gbogbo àwọn tó ń pe Wasiu Ayinde lórí yẹn wọ́n ń lọ́bì ní tọ́nú wọn tó bá pèlè wọ́n ń lọ́bì ní pàtí náà tún dálẹ̀ yẹn ṣé ní wọ́n tó fi sí position tó ló kọrin tó fi tiẹ̀ sí position ẹ̀rí kan máa ń wà ní pàtí yẹn àwọn náà máa ń náwó rí settlement náà ń san padà yẹn òun ló tán ná tẹ̀ rí yẹn tẹ́ ẹ̀ bá pè wọ́n máa yọ ẹ́ ò ní rí connection wọn. ẹ gbà bẹ́ẹ̀ that's the system tí Wasiu ń lò tó ń lò ní mò ń sọ fún yín yẹn. Tinubu ti fún ní agbára yẹn débi pé àwọn gómìnà gan wọn ó jẹ́ kí àwọn ọ̀dà gómìnà máa bẹ̀rù nǹkan tó ṣe fáńbọ̀dé òun ló àwọn ọ̀dà gómìnà ṣe ń bẹ̀rù pé bọ̀bọ̀ ìlẹ́nu ń bẹ̀ gan ó lẹ́nu bẹ̀ ju gómìnà owó tọ́ dẹ̀ ní ó lẹ́nu bẹ̀ jọba mi lọ ẹja àsòótọ́ Wasiu Ayinde ẹkùn dákẹ́ green snake under the green grass ó lágbára jọba mi lọ Wasiu Ayinde tẹ̀ wò yẹn power ti Tinubu fún ìkọ́ tó dẹjọ́ tó fi ní power ojú pé ọdún náà ó tọ́jú bó ogun tó techniques tó ń lò ní pé ó ti kó àwọn thugs ó ti dominate wọn òun ló ń control gba àwọn thugs tó wà Nàìjíríà náà wà nílẹ̀ Yorùbá òun náà fi ń suppress àwọn youth ọmọ Yorùbá gangan òun náà fi ń suppress wọn rí pé àwọn nǹkan mi wà táwa bá ń sọ labroad wọn ò lè sọ Nàìjíríà wọn ti pa wọn ẹni tí Wasiu bá mark tó bá dojúlé ẹ tí ẹ ta ẹ lọ bẹ àwọn ọmọ Nollywood yẹn jọ tí Wasiu bá kúlé ni inú àwọn èèyàn máa dùn débi pé àga nínú Nollywood àwọn tí wọ́n máa dùn ló pọ̀ jù àtàwọn ọba míì àwọn míì wà tó ti connection bọ̀ tó dẹ́pọ̀n ló fún wọn tó true connection náà fi wà ní position tó ń wá dé ní ẹ lè pe lérè mi òun lẹ́ máa pé tó bá pe lérè mi ó ti tiẹ̀ ti bá ẹ̀ Wasiu ti tẹ́tí gbogbo wọn rí bọ́n ṣe wà yẹn Wasiu ló ń control gbogbo youth tó ti báyé gbogbo wọn jẹ́ mọ́ ṣe wà yẹn ẹ má fojú síbòmíì àwọn MC Olúọmọ àwọn orinṣẹ́ ẹ̀ ni èyàn kan fortune tó jẹ lọ ni ara irinṣẹ́ ẹ̀ ni wọ́n dẹ̀ pọ̀ àwọn olórí ilé testify sí nǹkan tí mò ń sọ yìí bọ̀ gbogbo wọn bí ìṣàlàyé orin kan sọ síta wọn bẹ̀rù ẹ̀ kò sí nǹkan tó bá ní wàá wọlé ó máa gbà ẹ̀ wọlé olùnúbọ̀ máa set up tó máa gbà ẹ̀ wọlé mo ti sọ fún yín rí náà ẹ̀mí ẹlòmíì ni wọn lásán tó bá ṣe fọ́tò wọn lásán àbí fídíò wọn síta táyé ẹlòmíì ti ta nù onígbó wọn ṣe lè sọ̀rọ̀ ayé ẹlòmíì ti ta àwọn náà kọ́kọ́ gbé kámẹ́rà oníbọ́tìnì tó máa fi ṣe onílámpù wọ́n ti kọ́kọ́ fi rìkọ́dù gbogbo ayé gbogbo wọn lọ bí wèrè ó wá létí bá nǹkan tó ń pa àwọn ọmọ Nollywood yẹn tó ń fi lè sọ̀rọ̀ nìyẹn tó ń fi lè sọ̀rọ̀ oníbi tó ń lè pariwo mọ́ àwọn gan mọ̀ pé Nàìjíríà ò dáa àwọn gan agídí náà ń ṣe ẹjẹ́ àfúrà Wasiu Ayinde wa náà tó ń destroy ilẹ̀ Yorùbá ẹ má kàn sọ pé ṣekúṣẹyẹ ní òun ló ń ṣèyàn ló ń gbà yín style ẹ nìyẹn Wasiu wa náà tó ń dalẹ̀ Yorùbá rú ẹ má fòsàn síbòmíì Wasiu Ayinde ṣẹlẹ̀ Wasiu Ayinde òun ló ń control àwọn MC Olúọmọ àtàwọn Koko Zaria gbogbo pátá ẹ jẹ́ sọ́tọ̀ fún yín tó bá ní the post America ni òun ní ṣe mìíràn àtọ́ America náà the same thing àwọn lọ́lé wọ́n máa ń náwó fún kó lè fi wọ́n sí post ni ẹ gbà bẹ́ẹ̀ Wasiu tẹ́lẹ̀ wò yẹn òun náà ń play game tiẹ̀ lẹ́ẹ̀ ni òun náà fẹ́ di godfather sílẹ̀ Yorùbá ibi game tó náà lọ nìyẹn it's a greedy somebody bíi ti Gani Adam family kan náà ni wọ́n bọ̀ tá méje ọ̀tá ni wọ́n kàn ń gẹ́ra wọn jẹ ni Gani Adam mọ̀ pé tí Wasiu bá ṣe mí sọ àtẹ̀rí Wasiu náà mọ̀ pé tí yóò bá ṣe mí sọ ìwé Gani Adam àtẹ̀wọ̀n rí wọ́n jọ ń ṣe sábà but Gani Adam yìí ó bẹ̀rù Wasiu ó yìí bẹ̀rù ẹ̀ yẹn Gani Adam tẹ̀wọ̀n yẹn ó yìí bẹ̀rù Wasiu ó níbi tágbára ẹ̀ mọ̀ pẹ̀lú àwọn OPC ẹ̀ ó ní Gani Adam náà ṣe fẹ́ tẹra mọ́ OPC kó náà lè ná àwọn boys competition tó ń lọ lọ́wọ́ sí nìyẹn kán lè ná àwọn boys but pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa bára yín jà ní máa para yín gbẹ̀yìn kò ṣòro bá níṣẹ́ tẹ́ ń wo iye ìtọ́lọ́hún ni kò ń ṣe ẹ̀yìn ogun lẹ́yìn gbójúlé ogun tẹ́ẹ̀dẹ́ ń ṣe ọ̀nà ló ní ogun tẹ́ẹ̀ ń sọ ó dẹ̀ ti bàjẹ́ lára yín ẹgbà bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ mọ́ ṣé ń gẹ́gẹ́ sọ ń sẹ́ so Wasiu Ayinde wà nù àwọn tó ń pa star àwọn ọmọ Yorùbá ẹ fura ẹ má kàn jójó lẹ́yà lásán ẹ fura Tinubu ló fún ní gbogbo power yẹn
bí i pé hitman Tinubu ni Tinubu ló fún gbogbo power yẹn gbogbo àwọn Nollywood gbogbo wọn àṣírí wọn wà lọ́wọ́ ẹ̀ pátá gbogbo wọn pátá kò sí tó lè gbénu wọn èso inú ẹ̀kú ni gbogbo wọn ṣe mọ ìwà ẹ̀ gbogbo wọn lórí wọn náà mọ̀ tó bá dẹ̀yìn ẹ̀yìn lẹ́pọ̀ nínú ẹ béèrè ẹ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tọ́ba máa ń pé o kì í ṣara Wàsíù Àyìndé tó lè máa fún ní fọ́mà ìpẹ́ ní báyìí sọ báyìí ní báyìí sọ pé òótọ́ mọ̀ sọ fún yín ẹ ṣáà ní Pasuma tó ń dọ̀bálẹ̀ tó ń rakùrù ó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà lọ sọ pé Pasuma ló sọ ló ṣe ń dọ̀bálẹ̀ bíi ètò tó ń dọ̀bálẹ̀ kíṣìnà kiri nǹkan tó gbẹgbẹ́ tó ṣẹlẹ̀ gan nìyẹn ohun recording wà ní nǹkan tó fi ń dọ̀bálẹ̀ nìyẹn ẹ̀rọ bó kàn déédéé dọ̀bálẹ̀ ní kíṣìnà tó ń ignore ẹ̀ ni ẹ lọ wo àwọn old video ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ fún yín ẹ̀ ó sọ̀rọ̀ Wàsíù lẹ́yìn ni Wàsíù máa ń ṣe bí Ọlọ́run ní ẹ̀ tí ì mọ̀ ẹ tó bá súnmọ́ àmọ́ àwọn tó súnmọ́ á sọ fún yín tó bá dẹ̀ sọ fún Tinubu ní Tinubu ń gbọ́ bó ṣe wà yẹn ìyàwó Tinubu náà dẹ̀ ń lò so but èmi kò fẹ́ jẹ́ kí àwọn Yorùbá á má jujú àsùn para ara wọn tó ń dalẹ̀ Yorùbá rú nìyẹn àwọn tó ń jẹ́ kí ìkan difficult káwọn youth kan lè dìde kan lè sọ̀rọ̀ sókè so àwọn boys wọn náà ń lò tó ń tẹ̀ wọn mọ́lẹ̀ tó Yorùbá nation jẹ́ ká fura MC Olúọmọ tó bá yára ẹ̀ ń brain let me tell you something àsìkò yamayama tẹ́ ó ti kọjá tí ìgbọ̀n àsìkò yamayama ti kọjá dẹ́ni kejì ẹ wá ṣọ́ra fún Wàsíù ṣẹ́rí ojú méjì ló ń ṣe game tó ń play nsìn tó bá dé pé Yorùbá nation ti fẹ́ bọ́ sí báyìí olùmọ̀ akó tó gbórin sókè pé òun support Yorùbá nation ẹ fura cause gbogbo yamayama tó ń ṣe láyé Tinubu yẹn ó yìí máa fẹ́ continue gbogbo yamayama tó ń ṣe yẹn láyé Tinubu láyé ìgbà tó tábà gba Yorùbá nation tó ń ṣe ń gbà Nàìjíríà náà máa fẹ́ ṣe ẹ já fura ẹ má fi ewé dáríjì wèrè kan kò sẹ́ni tó ń dáríjì anybody gbogbo àwọn tó ń ti pa kán lọ jí wọn dìde kán lọ́n dáríjì wọn gbà yẹn gbogbo àwọn tó ń ti pa tó ń ti bà ayé wọn jẹ́ tó ti sọ wọ́n di ewèrè kalẹ̀ sí gbòòrò tó ń ráyé rójútó ara wọn ẹni kan lọ tán ayé wọn ṣe kán lọ́n dẹ̀ dáríjì wọn yẹ̀yẹ́ yín ṣe bọ̀ mọ́ àní mo sọ mọ́ ní títí December sẹ́ẹ́ ẹ máa gbọ́ ẹ má dàrú anybody mo sọ fún títí December ẹ má dàrú anybody Ọlọ́run ló ti la ilẹ̀ Yorùbá kọjá yẹn Ọlọ́run ti là kọjá Ọlọ́run ń là lọ́wọ́lọ́wọ́ báyìí ìsónú ẹ̀kú lẹ́lòmíì ń gbé kiri ẹ̀kan mọ́ ní ẹ má yẹ kán bóbó yín ìsónú ẹ̀kú ni òun lẹ́lòmíì ń gbá yí bó ṣe wà yìí ẹ jẹ́ sọtọ́ fún yín so ìfura ẹ̀ mo fẹ́ ká má sùn gbàgbé ká má gọra wa Yorùbá nation ẹ má jẹ́ kó àwọn ilé yìí gangan ni problem tá a ní mi ní tàn yín Wàsíù Àyìndé wà náà problem tá a ní tó ń distract tó ń disturb àwọn youth tó wà ní Nàìjíríà tó wà ní Yorùbá land àwọn náà jọ ń gbérí àwọn náà jẹ́ kán lè voice out àwọn náà jẹ́ kán lè sọ̀rọ̀ inú gbogbo wọn yẹn dùn bó ṣe mú Sunday Igboho ni because Sunday Igboho tẹ gbogbo wọn mọ́lẹ̀ orin ó jù wọn lọ gbogbo capacity wọn ní capacity tí bàbá yẹn tọ́lọ̀ ń fún wọn ní Ọbásanjọ́ go ní gbogbo àwọn ọba yẹn ò ní òun làwọn ọba yẹn gbogbo wọn Ọbásanjọ́ mùsùlùmí sọ nínú fídíò mi tẹ́ pé Ọbásanjọ́ ló ní kó ti Sunday Igboho mọ́lẹ̀ kó lè fi ṣe leverage but ti sorry mo sáré ṣe ọkàn ni so ẹ láti fura this guy is just a monster. Wàsíù Àyìndé is a monster in Yorùbá land monster ni àwọn MC Olúọmọ yẹn tó kéré monster ni bọ́tẹ́ ẹ̀ kan mọ̀ green snake under the green grass ni Wàsíù Àyìndé ara tó ń destroy ìran Yorùbá ni mentally and physically and morally psychologically also àwọn youth ẹ wo bí wọ́n destroy ilẹ̀ Yorùbá dé everybody tí ẹ fẹ́ ṣe ní everybody wọn ní woman feeling mọ́ kọ́kàn destroy owó
owó tó máa dẹ̀ gbà kán dẹ̀ ná owó tán kán dẹ̀ show lásán they can't even think straight. ẹ fura nítorí ẹni gbogbo wọn ṣe máa ń fẹ́ yàwó kí tó máa bímọ káàkiri wọ́n tó bá tẹ̀lé tó mẹ́ lọ sí skul wàá ríṣẹ́ wọ́n ti mọ̀ kò ń ṣiṣẹ́ ìjọba àkó ń ṣiṣẹ́ ọ́fíìsì o iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tí wàá máa rí owó kó jẹ òní gbogbo plan gbogbo daily life wọn nìyẹn the same thing àwọn báyẹn mo sọ Wasiu Ayinde ẹ fura sí o èmi ò ní sọ jù báyìí ẹ fura sí bó bá tún ṣe ń lọ ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ mi bọ̀bọ̀ máa dínkù lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Wasiu Ayinde ẹ fura sí Wasiu Ayinde tó ń fura sí ni òun gangan ló wà náà tó ń destroy ilẹ̀ Yorùbá ẹ fura sí àwọn ọmọ Nollywood wọn á sọ fún yín kò ṣe Nollywood nìkan ẹ bá àwọn house of representative mi àwọn senate wọn á sọ fún yín Wasiu ẹ̀ẹ́dẹ́kì ni Wasiu jẹ́ fún wọn Wasiu ń command wọn àtọ́ba ẹ lọ ẹ confam nǹkan tí mo sọ ẹ lọ confam lẹ́yìn problem ta ní àwọn tó wà nílẹ̀ Yorùbá nìyẹn àwọn ojú tó wà ní Yorùbá problem tó ní nísìn ni Wasiu Ayinde ní problem wọn because ó ní àwọn boys gbọ́ngàn tó ń bá ṣiṣẹ́ gan tó máa ní ètò ọba nílẹ̀ tó bá lóko lifestyle tó ń live nìyẹn àwọn kan wà tó kàn máa fi bí 20,000 tán wọ́n á tó gbogbo tẹnu wọ́n á sọlẹ̀ wọ́n á sọ gbogbo bó ṣe ń lọ bó ṣe bí Wasiu ṣe ń ṣe nìyẹn ó ti ṣe fún Barrister ó ti ṣe ń di fújì rí ẹ kó pa gbogbo wọn tí ó blọọkì gbogbo wọn tó kọrin kò sí kó bá wọn pè wọn lélẹ́rẹ̀ wọn tó kọrin ìwọ tó pè wọn lélẹ́rẹ̀ yẹn tó wá lọ jẹ́ sẹ́nétọ̀ àbí nǹkan kan wọn ò ní pẹ́ un yẹn nìyẹn tó bá lọ pẹ́ nílùú mi lélẹ́rẹ̀ nǹkan tó fi fàtẹ́ pé òun nìkan ló ń kọrin káàkiri nìyẹn ìwọ sẹ́nétọ̀ àbí rẹ tó bá lọ pàbí commission tó bá lọ pẹ́ lómi lélẹ́rẹ̀ commissioner ò ní rí ṣe mọ́ nílẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn Ògùn state yẹn ò ní rí ṣe àbí ní Ọ̀yọ́ state ò ní rí ṣe agbára ọkàn tí dé àwọn sáìdì Kwara yẹn kò dé rí àyẹn agbára Wasiu Ayinde òde ògbé rí àyẹn but Ògùn state kò dé gbogbo Oǹdó yẹn náà kò dé gbogbo bẹ̀ yẹn but lórí gọ́vnà kò dé gbogbo Oǹdó yẹn kò dé Àkúrẹ́ kò dé but Èkó Ògùn Ọ̀yọ́ state agbára ẹ̀ débẹ̀ Wasiu Ayinde ló ń kó ọba tó bá fi àwọn ọba ẹ̀gbọ́n mọ̀ pé ó lágbá ó tún Wasiu iṣẹ́ wà lára ẹ̀ gan iṣẹ́ wà lára Wasiu iṣẹ́ burúkú iṣẹ́ ìṣú wà lára ẹ̀ iṣẹ́ burúkú àbọ̀ tí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí ó gbàgbé òṣì àwọn tó le jù ẹ lọ yà tán so mọ́ra tán so mọ́rùn gbogbo wọn yà pa jù ẹ lórí lọ gbọ́ story ó kàn ń tanra ẹnu wọ́n hype ara ẹ̀ ní Wasiu wọ́n hype ara ẹ̀ pẹ̀lú gbogbo tó lónìí yẹn wọ́n hype ara ẹ̀ gbàgbé sọ́fà àsìkò ọlọ́run ti tó wà ní gbogbo aláwọn kan wà sẹ́ẹ̀ mo fẹ́ sọ fún yín tẹ́ bá fẹ́ wọ plane nísìnyí tẹ́ bá gbọ́ pé àwọn kọ̀ọ̀kan wà nù plane yẹn ẹ ṣọ́ra fún wọn ẹ má wọ plane yẹn tẹ́ bá lè yẹ kò sọ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní ṣe ìdájọ́ mo ti sọ fún yín Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní ṣe ìdájọ́ láìpẹ́ ibi tí ọ̀rọ̀ Wasiu mo fẹ́ sọ ọmọdé nìyẹn tó bá yá tó bá máa fún yín ní more details lé lórí ẹ̀ thanks.